Ladies and gentlemen, pardon of justice, coordinator, and my fellow people. My name is SIDI to the interfere. Me, I want to interfere the man. The baba tumbele baboni kula. The baba kilo coin. Baba ti lórúkọ mi wà ní baba oníkun la wèrè. So yẹ kí ruyin tún máa burú èmi. Bí gbà tẹ́ ń búra yín ni. Ẹ̀yin kú telu èmi bondu. Ìkan ògbé kan nu àwa méjèèjì. Kẹ́ jẹ́ kó rí yín pé. Continue. The baba name is Baba T. The Baba T. Me, I want to add the six question. Mo fẹ́ bẹ̀rẹ̀ question me fa lọ́wọ́ yín ṣe ṣetán àti dáhùn. Mo ṣetán láti dá yín lónà. The baba ṣé ẹ mọ̀ yàgbẹ́? Mi ò yàgbẹ́ o. Ìgbẹ́ wà nú àwọn nǹkan tèmi ò lẹ́bùn ẹ̀. Láti kékeré dẹ̀ ni. Ìgbà tí mo pé bí 10 ni ìgbẹ́ stop láti máa wá. Mo dẹ̀ ń jẹun gan. Tí máa wọ búkà ń gbà mí jẹ́ káwọn other customer rón jẹjẹ. So but mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo sì yàgbẹ́ bóyá bí 7 years ago ṣá. The baba you dey sit? I know dey sit o. Mo yàgbẹ́ tí. The man ṣé ẹ máa ń tọ̀? Ìgbà míì mo máa ń try láti tò torí gbígbà mi tá bá lọ sí POS náà bá fẹ́ gba owó. Ṣé ẹ máa ń tọ̀ you dey piss? Okay, peace. Yeah. Mo like peace o. Àmọ́ tí èèyàn bá ní òun ò like peace èmi gan máa ya wèrè sí lọ́rùn. A máa peace sí ara wa ni. The man ṣé ẹ máa ń tọ̀ ìtọ̀ sùúrù ìtọ̀ peace. Ìtọ̀ mo máa ń tọ̀ lẹ́ẹ̀mejì lọ́dún. January àti June. The man ṣé ẹ máa ń wẹ̀? Ní tiwẹ̀ yẹn náà mo máa ń wẹ̀ because mo máa ń wẹ̀ tó ẹ̀ẹ̀mẹwàá in a day. Mo máa ń wẹ̀ tó ẹ̀ẹ̀mẹwàá. Tí n bá jí lọ gbogbo ìgbà tí n bá jí lọ tọ̀ lóru mo máa ń wẹ̀. Mo wẹ̀. The man ẹ̀ ń parọ́ o. Mo máa ń wẹ̀ gan bí ẹ̀ẹ̀mẹwàá léde. Èmi. The man. Yes, Mandy. Ṣé tẹ mo dáràn. The man ṣé tẹ bá sùn ẹ mọ́ ọrùn. Orí yín ló burú. Torí yín ò bá burú ẹni tí bá sùn yín máa ń ọrùn. Ṣé ẹni tó ń sùn mọ́ pọ̀ wọn ọrùn. Ó dà pé orí yín ti yí. Pẹ̀lú àwọn ìbéèrè wèrè tẹ́ ń béèrè. Ẹ dúró náà ta ló kún yán fún yín tó ní tọ̀bẹ̀ òṣòro gan náà. Ó dà èmi náà fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ṣé ẹ máa ń sọ? Mo rárá question mi lẹ̀ ń béèrè lọ́wọ́ mi èmi béèrè lọ́wọ́ mi. Ṣé ẹ sùn? Mo máa ń sùn. Ṣé ẹ máa ń sọ̀rọ̀? Síbẹ̀ yìí ni èmi ní béèrè lọ́wọ́ yín. Ṣé ẹ máa ń jí tẹ́ bá sùn? Sẹ́yìn mo ń tàmbà. Sórí yín máa ń yí tẹ́ bá rìn. Sórí yín burú rí lọ́sàn-án tó tún burú. Ẹ dẹ́kun kí ló ṣẹlẹ̀ gan-an yìí gbọ́dọ̀ tí wọ́n tẹ̀lé lọ́rùn. Ẹ gbàgbé orí burúkú ẹ kàn béèrè àwọn béèrè lórí burúkú lọ́wọ́ mi. Ẹ ń béèrè ṣé ẹ ń wọṣọ? Ṣé ẹ máa ń wọṣọ? Ṣé ẹ ń wọ pátá? Ṣé ẹ ń wọ bèrèsíà? Ṣé ẹ ń wọ kọ́mú? Sẹ́yìn ló mọ interview mi. Ṣé ẹ máa ń wo tẹlifíṣàn? Sẹ́yìn mi kọ́ ni interview mi. Èmi máa ń interview ṣé ẹ ń jẹun? Mo máa ń jẹun. Ẹ ń jẹun. Ẹ̀yin ń jẹun bẹ́ẹ̀ ṣe wà yìí. Ṣé ẹ máa ń fẹnu? Ṣé èmi kan béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ẹ máa ń ríran? Ẹ máa lọ. Ṣé ẹ gbọ́ràn? Ẹ máa lọ. Ṣé ẹ máa ń gbọ́ràn? Ẹ máa lọ. Sórí yín burú rí. Ẹ máa lọ. Yín bàjẹ́ dáadé kú ní káfí. Mo ni wọ́n ti mú èyí wá. Rọ́bìsì. My name is SIDI to the interfere. Me I interfere the baba ti baba olórí ibú tí bẹ́lẹ́gbẹ́ mi tọ́ lọ ní ìsìn. God bless you, see you guys later. You need to customer báyìí mọ́ later bye.